ìyá wa Ọ̀sánlànà ẹ̀kú ijọ́ mẹ́ta a kú ìkẹrùn mọ̀lẹ̀. àṣẹ ǹjẹ́ ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wá ní lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe lẹ̀sìn òtítọ́ ìṣẹ̀ṣe lẹ̀sìn mọ́lẹ̀ ìní àbá wa sí ọ̀dọ̀ ìyá wa Ọ̀sánlànà. ìyá wa ǹjẹ́ ẹ lè bá wa dárúkọ yín fún àwọn èèyàn tí wọ́n ń wò wá. Orúkọ mi ni Ọ̀sánlànà ọmọbabìnrin Ṣàngó Àgbáyé. ẹ ṣé ìyá wa ẹ má bínú o ẹ jọ òrìṣà wo gangan ilẹ̀ ń sìn ṣe mọ̀ pé òrìṣà pọ̀ òrìṣà wo gangan òun lẹ̀ ń sìn. Gbogbo òrìṣà là ń sìn bá a ṣe ń sin Ṣàngó à ń sin Ọ̀ṣun Ọbàtálá Iyemọja Ọ̀yọ́ òrìrì pàdé ẹ̀kọ́ ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run ajé ògúngún níṣẹ́ oníṣọ̀bùjì bẹ́ẹ̀ ni Ògúnláká ayé ọ̀ṣinmọlẹ̀ wà ń bẹ̀ ibẹ̀ láti rí èṣù láàlú ògiri òkú abániwọ̀ràn bá òrìlẹ̀ bá ọdún tí ń jẹ́ látọ̀ọ̀pá gbogbo òrìṣà là ń sìn ibẹ̀ láti rí fún olókun aṣọ̀rọ̀ dáyé ẹlẹ́rìí ìpè àtòrí ẹni tí ò sún ẹsẹ̀. ìyá wa àdúpẹ́ mo ti mú ohun tí mo fẹ́ mú nínú ọ̀rọ̀ yín yẹn ẹ jọ ṣé ẹ mọ̀ pé gbogbo òrìṣà tẹ́ ẹ kàálẹ̀ yìí ó máa ní nǹkan kan gbòógì tẹ́ ẹ ń sìn gangan lóòótọ́ gbogbo òòṣà yìí ohun tẹ́ a bá ń sìn náà là á júwe ṣùgbọ́n máa ní ẹyọ kan gangan tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù tẹ́ ẹ jẹ́ pé onípòrí yín gangan ẹ má bínú ìyá wa ẹ bá ń fún aráyé. Ní ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ Ọ̀ṣun onímọ̀ọ́sìn tó máa ń délé mi lórí dáadáa Ọ̀ṣun yẹn ló wà nílé ìyá tó bí mi lọ́mọ gbogbo wa ṣe díẹ̀ Ògún ilé bàbá mi ó wá já mi gbà lọ́wọ́ Ọ̀ṣun Ògún ló wá ń délé mi lórí oṣù rẹ̀ ni mo dá sórí mi. kábíyèsí rẹ̀ yìí ìyá mi ǹjẹ́ ìyá wa àdúpẹ́ gan inú mi dùn torí bá a ṣe ń sọ báyìí bẹ́ẹ̀ lẹ̀ fún wa lésì bá a ṣe ń wí bẹ́ẹ̀ lẹ̀ ń sọ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ lè bá wa kí Ọ̀ṣun yẹn níwọ̀nba kẹ wá bá wa rántí torí tá a bá rántí ilé ìyá ó yẹ ká tún rántí ilé bàbá tó ti yé yín mà ǹjẹ́ ẹ lè bá bẹ́ẹ̀ ni tẹ bá wa kí Ọ̀ṣun yẹn jẹ́ tẹ wá bá wa fi sílé bàbá yẹn náà ẹ bá wa fi kún. Oníbọ̀ọ́lẹ̀ èrè èkìtì òyìgé aródògbáyì ẹja gbénú búsọlá kọ̀ọ̀kọ̀ gbénú odò rínà àgbénú odò rínà ní tẹja omi àgbénú odò rínà ní ti kàró abiyamọ omi tẹ́rẹ̀ tí odò ọ̀wáyanì kówó olówó sí alágbàdo ọmọ kùrùbùkùrùbù ìṣẹ́ ní dìjà gbé níbi ó gbé ń karó kò sẹ́ni dìjà lùkò níbi ìkóṣù àìdíjà aláró pàpà ní tó gbé pasọtẹ ọládé kojú wọn rò mí tútù wo tèmi omi abámi wá rere ẹ bá mi kórè yèyé fọsùn. oore yèyé o. ìyá ọmọ mi o abiyamọ odò ṣé bí ìwọ ló ní má bẹ́ẹ̀ léwé ṣeré ìwọ ló ní má bọ́ onígbòǹgbògi sọ̀rọ̀ onígbòǹgbògi ṣubú lọ́jà mo fẹ̀ ní sí mo dúpẹ́ lọ́wọ́ ọlá omi tó tó mi jẹ omi gbọ́ngàn nínú jẹ ọ̀nìmọ̀lẹ̀ odò ìwọ la ní lo ní àyíwọ́ kọ́kọ́ ní kì í pọ́ká àyíwọ́ kéré ní kì í péré ìtàsí kì í pé tàn ìgbàgbọ́ ọbágbá tìrókò ara lolúwere fi san ọládé kojú wọn rò mí tútù wo tèmi omi abániwá rere ẹ jẹ́ ká ṣẹ́kù díẹ̀ báwọn. omi ọbẹ̀ mi náà ṣe tèmi náà o òun tẹ́ bá gbogbo wa ṣe ìtura o àṣẹ ìyá bá a ṣe sọ́lẹ̀ kan náà pé èèyàn ò ní nílé ìyá ẹ mọ̀ bẹ́ẹ̀ lóòótọ́ nílé bàbá òótọ́ lè mọ̀ sọ bẹ́ẹ̀. ọ̀yẹ̀ kẹ́ ẹ bá mi nílé bàbá yín náà. ó Ògúnláká ayé ọ̀ṣinmọlẹ̀ ẹ jẹ́ mo olú wọn rán lebelebe jẹ̀jẹ̀ èjì burúkú tí ń fa àfọ̀fẹ́rẹ́ aláìgbọràn àjìwọ̀n ilẹ̀kẹ̀ òòṣà tí burú ẹ̀ sánwó ìwọ̀n wọ́n fi inú ilé ọpọmọ lọ́wọ́ wọ́n fi sákọ̀ ọ̀fàkọ̀yá méje lògún méje nìrè ògún alára ní jajá ògún onírè ní jàgbò ògún ìkọlá máa jẹ̀gbé ògún mọ́lámọ́lá ní jẹ̀kúrú funfun ògún onígbàjámọ̀ irun orí ní jẹ ògún alápàtà ní jẹ̀jẹ̀ ẹran ògún gbẹ́dògbẹ́dò ẹja ní jẹ Lákáyé Ọ̀ṣinmọlẹ̀ bàbá mi bàbá dáadáa ṣe mo ṣe o. ẹ ṣé mo dúpẹ́ inú mi dùn torí bí ẹ ṣe ń kìlọ̀ bẹ́ẹ̀ lórí mi ń dìde bẹ́ẹ̀ rárá mi ń dìde Ògúnláká ayé o amọ̀rì já Ògún Ògún ò ní fẹ́ràn wa yí pẹ́ ẹ jọ ẹ má bínú ṣe ọmọ ìlú wo gangan ni. ọmọ Ìbàdàn ni mí. Ìbàdàn ǹjẹ́ ti kára wájú lẹ́rú. ẹ tiẹ̀ tí ìjẹ́ ń sọ́délẹ̀ gan tẹ́ tí ń bá mi kí Ìbàdàn inú mi dùn gan mo appreciate torí nígbà kan wọ́n máa ń sọ pé oníṣẹ̀ṣe wọn ń kàwé oko náà máa ń gbé àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe oko náà wà wọn ń ṣaráalé èmi dẹ̀ rí pé ìdúró tẹ́ fi ń sọ̀rọ̀ ẹni tó kàwé ni yín ǹjẹ́ ẹ lọ sí skul ìyá wa. a lọ níwọ̀n bábi torí ìran wa dé bó tẹ̀ jẹ́ pé a fẹ́ lọ sí
ṣùgbọ́n kò ságbára nígbà yẹn torí ikú lọ́bọlá jẹ́ fún bàbá tó fẹ́ ràn wá. Orí páàsì lọ sí náà la sì dòlé lórí kí rúmọlẹ̀ ọgbà fún wa. yóò ṣe ṣe yóò ṣe ṣe. Ǹjẹ́ tá a bá wá rí àwọn nínú ìbátẹ̀ nǹkan àwọn òrìṣà lẹ́ẹ̀kan yẹn ẹ̀ka òrìṣà nípa ẹgbẹ́ tá a bá wá rí àwọn báwo la ṣe lè mọ ẹni tó wà nínú ẹgbẹ́ àti ẹni tí ò sí nínú ẹgbẹ́ ṣé ó yẹ kí gbogbo wa ni a gbọ́dọ̀ lẹ́gbẹ́ ni àbí àwọn kan máa ń ní àwọn kan ò kí ń ní. Ṣé rí ẹgbẹ́ gbogbo ẹni tẹ́lẹ̀dùmarè dá ló dá ẹgbẹ́ mọ́ kódà kò dìgbà tẹ́ bá ń sọ fún yàn pé kó lọ fẹ́ gbẹ́ lóúnjẹ kó tó mọ̀ pé ó yẹ kó fẹ́ gbẹ̀rẹ̀ lóúnjẹ ọ̀sẹ́ni tó wà tí ò lẹ́gbẹ́ bọ̀bí kálukú ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn kan ẹgbẹ́ ìsàlẹ̀ odò àwọn kan tìdí ọ̀gẹ̀dẹ̀ àwọn kan orí ìta ni tí wọ́n wà àwọn kan orí àkìtàn ni ẹlòmíì sì ní ẹgbẹ́ egun lé lẹ́gbẹ́ rẹ̀ kò sẹ́nì kankan tí ò lẹ́gbẹ́ kálukú ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ ṣé ìyá àdúpẹ́. Ǹjẹ́ wọ́n máa ń sọ pé àwọn ọmọ yẹn lẹ́gbẹ́ àgbà bẹ́ẹ̀ ṣe sọ pé kò sẹ́ni tí ò lẹ́gbẹ́ táwọn ọmọ kan wà ń bẹ tó pé wọ́n ní ẹ lọ digbẹ́ ẹgbẹ́ fún wọn ẹ lọ ṣòro ẹgbẹ́ fún wọn ǹjẹ́ tá a bá fẹ́ ṣe fún wọn tá a bá pè yín ìyá wa ṣe máa dá wa lóhùn. Kí lẹ́gùn mi ń ṣe tó lóun ò fòrọ̀ jù kò sígbà tẹ́ pè mí fẹ́ gbẹ́ tí mi ní dáhùn torí pọ́ ọmọ ẹlẹ́gbẹ́ lèmi gan. Ṣé ìyá wa torí ijọ́ mi tí wọ́n bá nídìí tàbí tá a fẹ́ pè yín ẹ bá mi dárúkọ yín padà fún àwọn èèyàn tó ń wò wá. Ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ìyá wa rèé Ọ̀ṣúnlànà ní orúkọ wọn ọmọ ìyá nídìí kan ìyá Ṣàngó ọmọbabìnrin ọmọ táyé ṣe ilẹ̀ Ìbàdàn táyé ṣe ọmọ ìyálódù awo àgbáyé ọmọ ọba Ọọ̀ni Ifẹ̀. kábíyèsí wọ́n bá wa dárúkọ wọn fún yín lẹ́ẹ̀kan sí wọ́n bá wa fi nọ́mbà wọn síta torí ijọ́ mi tàbá tún nídìí. Orúkọ tèmi ni Ògúnlànà Ọ̀ṣúnlànà ọmọbabìnrin Ṣàngó àgbáyé ọmọ ìyálódù awo àgbáyé ọmọ táyé ṣe ilẹ̀ Ìbàdàn orúkọ mi. Nọ́mbà yín ẹ bá wa sọ síbẹ̀. Nọ́mbà mi ni 081 081 53 53 43 43 41 41 60. 60 ẹ bá wa tún mú lẹ́ẹ̀kan sí wa. Nọ́mbà mi ni 081 081 53 53 43 43 41 41 60. 60 nọ́mbà àwọn nìyẹn ìyá wa tá a bá pè yín jọ mi ṣe é tún dá wa lóhùn. Ìgbà tẹ́ pè mí tí ì ní dáhùn. Ẹ ṣé ìyá wa àní wa yín tì àní dẹni àná yóò tùbà yóò tù yóò bà fún wa o yóò rí bẹ́ẹ̀ o. Orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ yìí ni Ìfakẹ́mi Ìfaníyì ọmọ ìyádùn ní mọ́ríye bá àkànkí ọlọ́sùn lóògùn ẹ̀dẹ ilẹ̀ Ìbàdàn ẹ ṣé gan àdúpẹ́ o. Thank you.